òun la kábíyèsí bá mú wá ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun la recognize. tá a máa ṣe lé lórí yẹn òun ni a wá gbé tá a gbé ikọ̀ dìde tí wọ́n fi wá s'Ògbómọ̀ṣọ́. àbọ̀ ikọ̀ tí wọ́n wá s'Ògbómọ̀ṣọ́ yẹn àbọ̀ tẹ́ ẹ̀ fún wa náà nìyí. léṣì ìmáàmù tẹ́ sọ yìí tí ọba mú yìí tó yàn òun náà wá sí conference yẹn léṣì. wọ́n dárúkọ ẹ̀ mi ò fi orú mi ò dárúkọ ẹ̀ mọ́nú ọ̀rọ̀. léṣì tó ń ṣe introduction mi ò ṣe introduction ẹ̀ pé aṣáárí mọ́mù méjì ní inú ìlú kan so nǹkan tá a wà fún kọ́ yẹn but lajnatu taqassil haqa'iq òun la máa yàn tí wọ́n ó lọ wádìí kí ló ń ṣẹlẹ̀. ọ̀rọ̀ orí mídíà fóònù yìí kò ṣeé gbára lé so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń àfẹ́ gbára lé yẹn pẹ̀lú ìmọ̀ sí gbogbo àwọn bàbá lórí ìjókòó àwa gbé gbìmọ̀ dìde. ìgbìmọ̀ tá a gbé dìde yẹn wọ́n lọ ṣèwádìí wọ́n ṣe gbogbo ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yẹn. wọ́n dọ́dọ̀ bàbá ọba kábíyèsí ti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. wọ́n délé Ayílára wọ́n káàkiri gbogbo àwọn tọ́rọ̀ kàn gbogbo wọn pátápátá wọ́n lọ. tó fi dọ́dọ̀ ìmáàmù tó lé àyè ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan iṣẹ́ tí Robita ṣe nìyẹn. àwọn ò fẹ́ dájọ́ ìwádìí yẹn kà á gbé padà sínú Robita. ìwádìí yẹn ti wà lọ́dọ̀ wa. tẹ́ ẹ bá yọ ìmáàmù kan ìmáàmù tẹ́ ẹ bá mú wá fún wa tẹ́lẹ̀ yìí bá ti kúrò ń bẹ̀ òun náà la mọ̀ ní ìmáàmù. àmọ́ kó tó di pé ó kúrò òun ló ń wá a sì lè lé torí ìlú yín ni. ìlú yín tó sì jẹ́ yẹn àwa kọ́ la ń fi ìmáàmù ìlú jẹ. ìlú ni ó sọ pé ìmáàmù rẹ̀ ẹni tó bá fà kalẹ̀ pé ìmáàmù wọn ni òun ni a mọ̀ ní ìmáàmù. so kò jẹ́ bọ́rọ̀ yẹn ṣe rí. ẹ wá sọ fún kábíyèsí nísìn lẹ́nu gbogbo àwọn bàbá ìmáàmù yìí wípé ẹni tí wọ́n wí àti gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹni tí kábíyèsí bá mú wá ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun la recognize. Salamu alaikum.